privileges Muhammad Leni. So tẹ́ bá wà familiar pẹ̀lú Islam, ẹ mọ̀ pé Muhammad ní some privileges tó jẹ́ pé àwọn tó ń ṣẹ̀sìn wọn ò ní. Mo dẹ̀ notice about 60-something% of that privilege is all about women. For example, Muhammad lè do family member gbogbo àwọn amaka Quran verse yìí chapter 33 verse 50. Obìnrin kan máa dóbò nìkan ló wà ńbẹ̀. Then secondly, ó ti sọ pé tí Muhammad bá rí ìyàwó yín tó bá fojú wò ìyàwó yín tó bá fẹ́ ẹ need láti divorce ìyàwó yẹn ẹ wá fílẹ̀ fún Muhammad bó ṣe fún ọmọ tó adopt náà nìyẹn kí ló ń pè Zaid. Tẹ́ bá dẹ̀ wo verse yẹn ó ń sọ fún wa pé Allah ló recommend ẹ ní pé kò sí nǹkankan tí guy yìí ṣe tí kò wà orchestrated by Allah. So amaka chapter 33:50 nísìn because tá bá ń sọ̀rọ̀ incest àwọn mùsùlùmí kan wá no you cannot but tó bá rí privileges Muhammad ó ní pé Muhammad ó lè do family member so mo máa gbé 33:50 sókè sí àjọ ká aleka tafsir àwọn tó ní pé you are giving it your own interpretation àjọ ká together so ẹ jẹ́ ń gbé sókè nísìn ẹ fún mi 1 minute. bó ṣe mú ayàtọ̀ fẹ́ mú wá nípa Muhammadu ṣe rí pé ibi tí ayé Muhammadu bàjẹ́ dé wọ́n ní Muhammadu ó lè do ẹ̀gbọ́n ìyá ẹ̀ ó lè dá àbúrò bàbá ẹ̀ ó lè do bàbá ẹ̀ wọ́n ló lè do ọmọ ẹ̀ ó lè do ọmọ àǹtí ẹ̀ ó lè do ọmọ àbúrò ẹ̀ ó lè do ọmọ aráalé ẹ̀ ó lè gbàyàwó ọmọ ẹ̀ ó lè gbàyàwó bàbá ẹ̀ ó lè gbàyàwó àbúrò bàbá ẹ̀ àbílà àbí gan so àti rí ń sí pé Muhammadu yìí gangan ló ń fi orúkọ Allah yìí ṣiṣẹ́ nǹkan ló bá ti fi ákàn ní Allah sọ pé so ó yá ẹ jẹ́ ká kà á kẹgbọ́n. Check him one after the other, yeah, so that we'll translate. Okay, so only, O prophet, we have made lawful for you your wives to whom you have paid their full dowries. Only Muhammadu àti ṣe fún ẹ pé ó tọ́nà fún ìyàwó rẹ àti tó bá sanwó orí fún. As well as those bondwomen in your possession. Àti fún àwọn obìnrin tó bá ti náwó sí. Whom Allah has granted to you. And you are allowed to marry the daughters of your paternal uncles and aunties. So Allah ló ń fún ẹ Muhammadu láyé pé ó lè fún rẹ̀ àbọ̀mọ ẹ̀gbọ́n rẹ̀ obìnrin lọ́kùnrin. The daughters of your paternal uncles and aunties and the daughters of your maternal uncles and aunts. Wọ́n tún ní Muhammadu lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ ẹ̀gbọ́n ọkùnrin lóbìnrin àbọ̀mọ ìyàwó wọn gbogbo ẹbí ẹ̀ pátákó sẹ́ni tí Muhammadu ò lè fẹ́. And he also allowed for marriage is a believing woman who offers herself to the prophet without dowry. Ṣé tó lè táyé Muhammadu bàjẹ́ dé wọ́n ní obìnrin tó ti ṣègbéyàwó tó ti lọ lé ọkọ gan pé ààyè tún wà fún Muhammadu láti fẹ́ láì sanwó orí ẹ̀. Only pay if he is interested in marrying her. Pé tó bá rán Muhammadu láti fẹ́ obìnrin náà obìnrin tó ti ṣègbéyàwó tó bá ti rán Muhammadu bẹ́ẹ̀ náà lórí akànbí ẹgbẹ́ bàbá àbáwọlé wọ́n ní tó bá ti rán Muhammadu bẹ́ẹ̀ ni ó máa mú bẹ́ẹ̀ ni tó ti rán pé obìnrin ti máa rí ó ti lọ lé ọkọ o mo dẹ̀ fẹ́ fẹ́ Muhammadu á mú ni. Only this is exclusively for you, Muhammad, not for the rest of the believers. Ṣé ń gbọ́ o wọ́n ní àǹfààní yìí pé Muhammadu nìkan la fi fún kò sí fún ẹlòmíì ẹnikẹ́ni ìmáàmù ní ṣéèkì ní àfáà ní ọmọléèké ni kò sí fún yín àyàfi Muhammadu nìkan. We know well what rulings we have ordained for the believers in relation to their wives. Mọ nǹkan tá a ti pa láṣẹ fún àwọn tó jẹ́ mùsùlùmí nípa ìyàwó wọn. And those bondwomen in their possession. Obìnrin tó bá ti jẹ́ sí wọ́n tọ́ sí fún Muhammadu. And as such, there will be no blame on you, and Allah is all forgiving and most merciful. Wọ́n ní kò ní sí ẹ̀bi kankan tí Muhammadu bá ṣe gbogbo nǹkan tá a sọ yìí ó fẹ́ ọmọ ìyá ẹ̀ ní ọmọ bàbá ẹ̀ ní ó fẹ́ gbọ́n ìyá ẹ̀ àbúrò bàbá ẹ̀ ó gbẹ̀yàwó ọmọ ẹ̀ ó gbẹ̀yàwó aráalé ó gbẹ̀yàwó ọ̀tá ó gbẹ̀yàwó òde. Wọ́n ní kò ní sí ẹ̀sùn kankan àbí pé àwọn kan wá ń da lẹ́bi wọ́n ní kò sẹ́bi ńbẹ̀ pé Allah lóhun ni aláforíjì tóhun dẹ̀ láàánú bí. Olóweko kí la lè pè bondswomen ní Yorùbá because ní Arabic wọ́n máa ń pè ní milkiyamin. Milkiyamin means female captive. So slave náà ni ẹrú ló jẹ́ lóyún ní Yorùbá. Ẹrú tó máa ń dó particularly bàbá. Wọ́n mú wọn wá fi ṣe obìnrin tó máa bá sùn tí ó sì nǹkan tó máa ṣẹlẹ̀.
wọ́n mú ẹrú tó mú yẹn pé àwọn máa bá sùn ni wọ́n ṣe ní oko bí ohun tí wọ́n bá ń dá oko pé eléyìí a kàn máa wọnú oko ẹ̀ lọ́ máa mú oúnjẹ jẹ ní so Muhammadu kan máa wọlé á lọ máa là wọ́n lẹ́kùn bóyá wáyé wá ṣe tiẹ̀ nìyẹn Muhammadu kò wáyé so wá ṣe olówó tó bá wo verse yìí obìnrin nìkan like ṣé mo mọ̀ pé mo sọ earlier pé gbogbo privileges Muhammad kò ju tóbìnrin náà lọ your daughter's paternal uncle your this paternal oh, what is this? Okay, so táwọn èèyàn bá ń sọ pé ní Islam wọn ò lè ṣe ṣìnà kí ló dé tó jẹ́ pé Muhammad lè ṣe ṣìnà because ó sọ níbi bá ó ní pé any woman tó bá offer rẹ̀ fún prophet ó ní pé ó lè fẹ́ without dowry ṣọmọ tó bá dẹ̀ bí àwọn mùsùlùmí wọ́n ní pé àwọn ò lè ṣe ṣìnà ó ní pé to marry a woman and to be with a woman you have to pay her dowry so kí ló jẹ́ pé Muhammad kò require láti san dowry. Isn't that fornication? Because you are sleeping with the woman ondo tí sanwó sórí ẹ̀. Ẹrúbìnrin. Okay. Yeah, ẹrú obìnrin. Okay, thank you guys. But ṣé mo pé ẹrú obìnrin kì í ṣe pé ẹrú nìkan náà ni. O lè máa dó wọn mo dẹ̀ lè fi hadith hàn yín because tí n bá bí àwọn muslim ìgbà míì wá ní the prophet never did this so mo máa ń wonder kí ló máa ń kọ́ àwọn people yìí tó bá ti wà ń kékeré ṣé wọ́n máa ń sugarcoat ẹ̀ ni wọ́n máa sọ pé Muhammad na best example ṣé wọ́n ń fi gbogbo kinní hàn wọ́n so mo fẹ́ fi hàn yín mo fẹ́ fi asbabu nuzul kan hàn yín so this verse chapter 66 verse 1 mo fẹ́ fi hàn yín so ìdí tí verse yẹn ṣe jáde gangan nìyí. Chapter because Teba trace Islam, the Quran was revealed in 23 years. Then in Kokon Shele before revelation. So there's always a reason or a cause for revelation. So Teba ka this particular hadith igbe wa pada sí Quran chapter 66 verse 1. So Momaka oni pe Olowo when you're ready, yeah. Only it was narrated from Anas that the messenger of Allah had a female slave with whom he had intercourse. Now. Oh yeah. Okay. Biba, I fẹ́ kọ́kọ́ ka Biba, then Amawa ka 66 verse 1. So it was narrated from Anas. Kí ló sọ? A ní láti sọ síta fún èèyàn nǹkan ibi tá ń kà. Ẹ má bínú. So it's Sunan and Nasai 3959. Sunan and Nasai 3959. So the Quran is 3959. Okay, oh yeah. Okay, Ashe. It was narrated from Anas that the messenger of Allah had a female slave with whom he had intercourse. Anas wípé Muhammadu ní obìnrin ẹrú tó jẹ́ pé ó máa ń bá sùn. But Aisha and Hafsa would not leave him alone until she said that she was forbidden for him. Aisha pẹ̀lú Hafsa wọn kì í fi Muhammadu lẹ̀ lọ́rùn títí tó fi máa sọ pé nǹkan ìwọ̀ lòun ṣe ó jẹ́ ìwọ̀ fún òun bóun ṣe ń bá ẹrúbìnrin sùn. Then Allah the Mighty and Sublimed revealed, O Prophet, why do you forbid for yourself that which Allah has made allowed to you? Àfìgbà tí àyà kan wá dédé sọ̀kalẹ̀ pé Allah ń sọ fún Muhammadu pé kí ló dé tó ń ṣe nǹkan tó tọ́nà fún ẹ tó ń sọ pé nǹkan ìwọ̀ ni nǹkan yìí ó lè ṣe é ó tọ́nà fún ẹ nǹkan tó dáa ni. And àwọn tó bá fẹ́ wo àyà yẹn is Quran chapter 66 verse 1. So, you know, ó yẹ kíkíní ìfìǹkan hàn wá pé Allah àti Muhammad they are the same people or they are the same thing because ẹ máa rò pé okay because ẹ̀yin Muslim tá bá béèrè lọ́wọ́ yín ṣó dá kéèyàn máa bẹ̀rù sùn kéèyàn máa gbẹ́rù kiri ẹ sọ pé rárá o but ìgbà tí Muhammad yìí ń ṣe instead kí Allah sọ fún pé okay kíní yẹn ò dá o because ó ń dó ẹrú yẹn on their matrimonial bed ni torí ẹ̀ nínú ṣe ń bí Aisha àti Hafsa tó wá bá so mo wá ń bí nísìn if that's not a good thing kò jẹ́ nǹkan dáadáa tó yẹ ká ṣe kí ló dé tí Allah ò forbid ẹ̀ kí ló dé tí Allah wá send the verse tó máa fi encourage ẹ̀ ní pé okay ṣé o because Allah ti sọ pé kò ṣe so ìgbà wo ni Allah kí ló kan Allah pẹ̀lú oko Muhammad àti nǹkan tó kọ ẹ̀. Ogbó àtọ́
lórí nǹkan tí point tí global mechanics sọ lẹ́ẹ̀kan rẹ̀ ní kọ́kọ́ yẹn fẹ́ láti sọ fún wọn pé ṣé gbogbo àwọn nǹkan tí ànábì ṣe yẹn pé ṣé wọn kì í sọ fún àwa muslim ní muslim ni so ìgbà tí táwa náà kẹ gbogbo kìíní yìí ra àwọn but àwọn muslim north àwọn kéwòn ju àwọn muslim south lọ most náà kìíní yìí bóyá àwọn muslim tó bá ṣe join àwọn platform yìí ló ṣe máa mọ àwọn kìíní àwọn muslim north ìgbà tí mo lọ south ní Sokoto tí mo wá kéwòn sí wọ́n ń kọ́ láwọn kìíní yìí wọ́n jẹ́ pé tí wọ́n fabricate àwọn kìíní yìí ní àbóòtọ́ ni ó wá yà mí lẹ́nu ibẹ̀ mo ṣe wá rí pé ìdí tí muslim north tó fi yàtọ̀ sí muslim south ibẹ̀ ni gbogbo àwọn kìíní tẹ̀lé ká yìí àwọn muslim north àwọn mọ̀ bàbá muslim south àwa ò mọ̀ so ìyàtọ̀ nìyẹn so mo kàn fẹ́ ṣàlàyé láti clarify point yẹn ni pé ṣé wọn kì í sọ kìíní fún àwọn muslim ni most muslim south gbogbo nǹkan tẹ̀lé ká yìí wọn ò mọ̀ lẹ́yìn ká yìí ìyẹn lómi ṣẹ̀ṣẹ̀ máa lọ máa ṣe findings so ìgbà tí mi gan lọ sílé haúsá ni mo ṣe kéwò débi gbogbo nǹkan báyìí so point yẹn kò fẹ́ clarify fún wọn pé most muslim southern muslims ò mọ̀ gbogbo kìíní yìí nípa islam wọn ò kéwò débẹ̀ ìṣèlú wọn débẹ̀ ẹ ṣe lọ. sọmọ ẹni sùn ṣáà tí wàá fi islam lẹ̀ ìgbàdẹ tí mò ń tọ́ báyìí abẹ́ ìwà ní islam. no muslim sì ni mí. kí ló dé tá yìí ṣe jẹ́ muslim ìgbàdẹ tí mò ń tọ́ tẹ́rí gbogbo nǹkan tí muhammadu ṣe kí ni ìdí tàbí ìjẹ́ muslim. a kì í ṣe findings náà ni. no ẹni sùn ẹ mọ̀ pé ọ̀dẹ sọ́nsìn ẹni sùn ẹni nǹkan tí ẹ mọ̀ pé àwọn tó kù ní ọ̀dọ̀ wa ò tí ì mọ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ kí ló dé wáyé ṣe jẹ́ muslim. ẹ mọ̀ pé gbogbo àwọn kìíní yìí bàtà ń ké ń gbà yẹn tí wọ́n tá à ń ka tó ń kàn wọ́n bẹ̀ fún wa à ń béèrè question so àwọn question tó tá à ń béèrè gbà yẹn wọ́n fún wa ní àwọn reason tó wà reasonable ìgbà yẹn èèyàn náà dẹ̀ sì kéré tí o bóyá ní ìsìn pẹ̀lú àwọn platform yìí tí ṣe àwọn kìíní tí wọ́n bá túbọ̀ ṣe findings sí èèyàn máa lè make decision. ẹni sùn bíi findings wò lẹ́fẹ̀ẹ́ sí. èèyàn máa lè make decision. ẹni sùn bíi findings wò lẹ́fẹ̀ẹ́ ṣe bí àtàlẹ́ bá yín ṣe kó lè tètè. wọ́n fẹ́ ṣe degree lórí ẹ̀ ni. ok ìṣe pé bẹ́ẹ̀ bá ṣe ń pẹ́nu kínní sí tẹ bá wò wọ́n ní òkúta yẹn lálàkọ̀kọ́ wọ́n ní òkúta yẹn kò nítumọ̀ pé wọ́n rí pé muhammadu ṣe lọ ṣe ń ṣe wọ́n sọ bẹ́ẹ̀ bí kan wọ́n tún wá sọ ń bò mí pé tí ẹ bá ti ṣe ẹ́ ní ẹ̀ṣẹ̀ o tẹ bá tọrọ ẹ̀ṣẹ̀ tẹ bá ti sọ fún Allah ó máa dáríjì yín àwa ń rí i pé ó dà pé Allah ní òkúta yẹn ta tó wá dìbò mi ta wá kà pé wọ́n ní wọ́n ń bọ òkúta yìí wọ́n máa pa àgbò fún àti ògógóró wọ́n fi pa wọ́n dẹ̀ yìí ká wọ́n tẹnu bọ̀ lẹ́nu àwa rí i pé wọ́n ní wọ́n ń bọ́ so lọ́wọ́n kan ta wá ń rí yẹn ó dẹ̀ ń jọra wọn á rò pé bọ̀ ẹ̀yin bá iṣẹ́ yẹn ò tí ì rí ni bí àpẹẹrẹ ń sìn tó bá ń ṣe nǹkan nílẹ̀ tì yín àwọn èèyàn pè ní ṣíríkù kò sórúkọ tí wọn kì í pè àwa rí pé ní Saudi náà nǹkan tó ń ṣe in fact àwa ò lè fẹ́ àfẹ́ ló lá òkúta rí a máa yí òkúta kárí ká máa dìmọ́ òkúta pòkúta ló máa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ṣé ẹ wá rí pé tiwọn gbogbo ní àwọn abọ́ òkúta ẹ tí ì rí bẹ́ẹ̀ ṣé ẹ tí ì rẹ́rìí àrídájú. ẹ mọ̀ pé nọ́mbà wà ní pé ní Áfíríkà wọ́n ti gbé owó oṣù wa. no ẹ jẹ́ ká fi àwọn èèyàn lẹ̀ ẹ̀yin gangan lèmi ń sọ ẹ jẹ́ ká fọ àwọn èèyàn lẹ̀ báyìí ẹ̀yin tẹ́ẹ̀mì ẹ mọ̀ ẹ̀yin pé ẹ̀yin ẹ ti fẹ́ gba òmìnira bọ̀ báwo lẹ́yìn fẹ́ gba òmìnira yín bí ó ṣe pé òtítọ́ náà ló máa mú yín lára dá so báwo lẹ ṣe fẹ́ bọ́ ń bẹ̀ báyìí sàn. mo tún máa join àwọn program yìí dáadáa so màá tún máa join ẹ̀ dáadáa máa get àwọn facts mi. ok bọ́sẹ̀ ti dúró ẹ̀ kírun má bì. no àmọ́ pé kí nìyẹn ó le láti filẹ̀ àwa náà wà ní ẹgbẹ́ òkùnkùn ìsìláàmù tẹ́lẹ̀ ká tó filẹ̀ àmọ́ pé ó le lóòótọ́ ká ti máa kírun kọ́ tó sọ fún wa pé tá a bá kírun a máa wọná a máa kírun lẹ́ẹ̀márùn-ún ẹ bá dẹ̀ máa kírun yẹn òkúta Mẹ́kà yẹn la máa ń kọjú sí ẹgbẹ́ ẹ̀tì nǹkan ló ti mọ́ wa lára ni tó ṣùpá bá dẹ̀ yọ a máa gbàwẹ̀ tó ń bá ti yọ àti lọ forí balẹ̀ fún un so àwọn nǹkan yìí làwa náà ti ń ṣe wọ́n dẹ̀ ti sọ fún wa pé tá a bá kírun a máa jìyà pé tá a bá ṣe kú báyìí àwọn màláìkà kan máa yọ sí wa wọn ni wàá rọ́bùkà ta là láàrẹ wàá máa ní rọ́bùkà wá rọ́bùkà aláàní oníwo méjì onírúdì mọ́kítà bùkà Muhammadu ni òjíṣẹ́ mi tó gbogbo nǹkan ní gbogbo tó ti pa fún wa ìbẹ̀rù yẹn ó wà lára wa bọ̀ díẹ̀ mo fi hàn pé ọ̀gá ṣàlùlọ́ àwọn ilé ìlú fún mi jàre báwo lára bó ṣe máa sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí èmi ọmọ Yorùbá ọmọ aládé
tí mò ń sọ Yorùbá láyé màá lọ máa sọ Àràbù nù kòtò mo kàn jára mi díẹ̀díẹ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń jára yín tẹ́ ẹ̀ mú bẹ̀rù yẹn kúrò pé wọ́n ti fi iná pé wọ́n máa nà yín lẹ́gbàá kan pé wọ́n máa fẹ̀yìn lọ́ máa fi koná ṣé ẹ̀ pé láǹbà mi ẹ jẹ́ wọ́n á sàn kan fún yín tí mo fẹ́ kẹ́yìn mọ̀ lé nìsín abẹ́ kà á fún yín pé ṣé mo pé bẹ́ẹ̀ ṣe jẹ́ mùsùlùmí báwo ló ni ṣe ṣẹ̀ṣẹ̀ ṣe sọ pé ká ṣe sí ọ náà kí lẹ sọ báwo ni ṣẹ̀ṣẹ̀ ṣe kọ́ wa ká sí ọ náà. ṣe máa gbọ́ nílẹ̀ Yorùbá ẹ lè wà kẹ́ má tiẹ̀ ṣe kankan ṣẹ́gẹ́ ẹ lè má lọ ṣọ́ọ̀ṣì ẹ lè má lọ mọ́ṣáláṣí ẹ lè má lọ ibì kankan Ọlọ́run ò ní kẹ́ wá sìn Ọlọ́run ṣe dìyẹ ṣẹ́gẹ́ Ẹlẹ́dùmarè ilẹ̀ Yorùbá ló ń sin àwa ṣe tí ń gẹ̀ẹ́tì nǹkan yẹn àwọn èèyàn ló kàn lọ bíúdì nǹkan ẹ̀jẹ̀ sọ̀kan fún nǹkan tó ń pè ní religion ni àṣà àti ṣe kan ṣe nílẹ̀ ibì kan àwọn kan ló kàn mú pé àìwá ẹ̀ ká máa ṣe báyìí ni wọ́n mú Islam wá bó ṣe ń ṣe ńlẹ̀ wọn nìyẹn so nílẹ̀ Yorùbá ẹ lè má lọ ṣọ́ọ̀ṣì ẹ lè má lọ mọ́ṣáláṣí ẹ lè má ṣe kankan kò sí nǹkan tó fẹ́ ṣe yín nílẹ̀ Yorùbá ẹni ṣọ́ọ̀ṣì sọ fún yín pé máa wọnú iná rí ṣọ́lá níná ẹ jẹ́ ká wò láti ibẹ̀ yẹn ṣẹ́gbọ́pa níná rí so ó túmọ̀ sí pé nílẹ̀ Yorùbá ẹ lè ṣe légó ẹ lè ṣọya ẹ lè ṣọ̀ṣun tó bá dẹ̀ ẹ lè ṣe kankan tàbí kó gbé ní tó ṣe àti látọ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ fún yín so ìbẹ̀rù lọ́wọ́n ará bíi mú wá sí àwọn èèyàn lọ́kàn ìbẹ̀rù yẹn dẹ̀ ló yìí mú àwọn èèyàn wa mọ́lẹ̀ kò sí iná kankan fún yín ó yẹ ká wá wò láti bí báyìí ok. so according to Yorùbá ẹni tó wà burúkú kí ló máa ṣẹlẹ̀ sí. ok so gẹ́gẹ́ bí Yorùbá nǹkan tẹ́ bá ṣe ẹ máa jèrè ẹ̀ láyé yìí náà ni kò sí nǹkan tó ń jẹ́ pé tẹ́ bá ti wá kú ẹ máa wá lọ tò wọ́n á máa pè yín wọlé àwọn bùkà wọ́n á máa nà yín wọ́n á dé ayé lẹ̀san wà Yorùbá ayé ni rọ́mọ tẹ́ bá máa ń gbọ́rọ̀ Yorùbá pé ayé ni rọ́mọ gbogbo nǹkan tẹ́ bá ṣe ọ̀run ògbèké ẹ máa di gbogbo ẹ̀ ló máa tán síbi ẹgẹ́ kò sí lámbà tó fún yín yẹn ẹ jẹ́ ká wá sọ̀kan fún yín a máa kabẹ̀ fún yín ṣé mo pé jẹ́ Muslim ẹ máa tún jóná so kẹ́ kó wá jẹ́ Yorùbá kẹ́ máa bá láàfà ọ̀ kẹ́ tún jẹ́ Muslim kẹ́ jóná ṣé mo pé máa jóná àbẹ́ mọ̀ pé ṣe jẹ́ Muslim. no mo bèrè níṣẹ́ ti gbọ́ rí àbẹ́ ti gbọ́ rí ó wà lórí ṣé mo pé máa tún jóná. mo ti gbọ́ rí. so kí wàá lè wá ń ṣe Islam fún sẹ́wọ̀n pátì ìbẹ̀rẹ̀ wọ́n sọ fún àwọn bàbá wa àwọn ìyá wa pé tó bá ṣe Islam ẹ̀ máa wọná ẹ tún wá ṣe Muslim ẹ tún máa jóná kí wàá lè rò sí nǹkan yẹn. a mọ̀ pé ó le láti take decision tẹ́ bá délé ẹ tẹ́lẹ̀ ara yín pa àṣẹ get a lè kabẹ̀ fún yín tẹ́ bá fẹ́ gbọ́ ẹ jẹ́ Muslim ẹ tún máa jóná so ṣe rí ẹrí nǹkan yẹn pé wọ́n mú yín sìn ni kẹ má ṣe ọ́n tẹ́ bá jẹ́ Christian ẹ máa jóná tẹ́ bá ṣèkẹ̀ṣẹ̀ wọn lẹ́ máa jóná ẹ tún wá jẹ́ Muslim iná yín ló tún wá le jù ẹ máa jóná kó egungun ni. ẹ jọ sẹ́ni ṣàlàyé ibẹ̀ yẹn kábẹ̀ ní fún mi kí n bá lára ẹ̀ ó ti ẹ̀dá bẹ́ẹ̀ bọ́ a máa kà bọ́ tọ́pìkì wa tèmi ni pé Muhammadu bó ṣe ń lo agbára tó jẹ́ pé òun ni ó lè ṣe ogun kan tí àwọn Muslim tó kú ó lè ṣe òun ni tọ́pìkì wa bọ́ torí ti yín sìn aláwáì a máa ka Quran 1965-72 fún border wide. Olówó ẹjọ Jen Sariko make quick reference to what you just said. So to Mr. Hakins, tẹ́ bá rí pé Allah ti setting up for disaster and failure already. As somebody to manka Quran, me I don't read Quran because I believe I want to know what the religion is about. Because me too, I was a sheep of Jesus. Èmi náà yọra mi because religion is an institution tó yẹ pé o ní graduate from. Tó bá fúnra ní graduation certificate ibẹ̀ lẹ máa kú sí. Bóyá lẹ máa délé. I mean, I'm done with all of that crap. You know what I mean? So, mo fẹ́ fi verse kan hàn yín because Allah ti set gbogbo yín up for disaster. And this chapter 479 ó say a lot to me. Only whatever good befalls you is from Allah. Thank you, Mr. Ayobami. Sorry. Olowoni, whatever good befalls you is from Allah. And whatever evil befalls you is from yourself. We have sent you, O Prophet, as a messenger to all people. Allah is self-sufficient as a witness. Teba bimi kini verse mean for me. Verse mean pe tó bá jẹ́ pé Allah ló kọ gbogbo everything. Òun ló dá Shaitan, òun ló dá Iblis, òun ló dá gbogbo ẹ̀. Kí ló dé tó máa sọ pé that's why tó bá notice tá bá ń bá àwọn èèyàn tó ń follow ẹ̀sìn yìí sọ̀rọ̀. Any positive things, ó máa sọ pé Allah ló ṣe. The opposite, ó máa sọ pé Shaitan ló ṣe. But nínú verse bá mi translate ẹjọ́. Wọ́n ní gbogbo nǹkan dáadáa tó bá ṣẹlẹ̀ sí yín àtọ̀dọ̀ Allah ló ti wá. Wọ́n ní aburú tó bá ṣẹlẹ̀ sí yín wọ́n látọ̀dọ̀ yín ló ti wá. Bẹ́ẹ̀ lẹ ṣe fúnra yín. Kí lẹ rí sí nǹkan yẹn so you can continue. Sí coffee hàn mí ní pé kíní it's like Tom and Jerry. You know, gbogbo àwa mi mọ̀ bóyá tẹ́ bá kéré ẹ rántí Tom and Jerry. Tẹ́ bá rí àkànbí Tom and Jerry, both characters cannot die. Tí Tom bá kú,
the game is over. Tí Jerry bá kú, the game is over. And tó bá wo gbogbo Abrahamic religion, there's a concept of God, Satan, God, devil, God, this. Tó bá dẹ̀ jẹ́ yẹn ni lóòótọ́, kí ló tẹ́ Allah mention pé okay nǹkan tó bá dá o, ọwọ́ Allah ló ti ń wá. But nǹkan tí kò bá dá tó, nǹkan tó burú àbí nǹkan kan ọwọ́ ẹ̀ ló ti ń bọ̀. So táwọn èèyàn bá ní pé their will has been written by Allah, then honestly me tẹ́ mọ́ bó ṣe máa explain kíni gbogbo kíni yóò make sense because Allah sọ pé òun ló dá gbogbo wa ó ti kọ gbogbo ẹ̀ lẹ̀ ó ti ṣe gbogbo ẹ̀. So kí ló tó wá ń sọ pé nǹkan tó bá dá ọwọ́ títí ẹ̀ ló ti ń wá but èyí tí kò bá dá ìwọ ni. So I'm even speechless, to be honest. I don't know how to explain it. It's confusion everywhere. Confusion yẹn ti pọ̀ jù. Aborúbọ yẹ o. Hello. Olúwo. Ẹ jọ̀ọ́ mo fi irun mọ́lẹ̀ bẹ̀yìn, mo fi Olódùmarè mo fi bẹ̀yìn. Ṣóyé. Ṣé rí kò ń ṣe ẹ̀bi àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí. Gbogbo tó ń kálukú tí àjọ ń sọ lórí online, both Christian, both Muslim, kò ń ṣe ẹ̀bi wọn. Ṣóyé. Ṣùgbọ́n ẹ̀bi àwọn bàbá wa tí wọ́n so yangan mọ́ dì tán di aláwàdà dì rẹ̀. ẹ má bínú bọ̀dà Yorùbá mi ìfẹ́ ká fún àwọn bàbá wa lẹ́bi. Tẹ bá wo ayé ìsìn àwọn bàbá wa ò ní information táwa ní access táwa ní àwọn bàbá wa ò ní. So nísìnyí táwa ti wá ní àwọn access táwa ní tá à ń rí nǹkan bó ṣe ń ṣẹlẹ̀ a lè ṣàtúnṣe láì dá bàbá wa lẹ́bi. Ẹ jọ̀ọ́ yẹ ká sáré kà nǹkan tá a fẹ́ kà nà nípa Yorùbá mi má bínú. Allah if you can continue. Also ẹja sọ nǹkan kan olówó Èkó we are not here to play victim. Ẹni tó bá rí tool àti access to information tó o bá lò ìwọ la máa fún ẹbí. Look, you cannot compare what we have now to nǹkan tí àwọn forefathers wá ní. O tiẹ̀ lè ṣe yẹn at all. If you know o mọ̀ pé access wà to information o they were ignorant enough o lè upload TikTok but o lè search what is the origin of Islam. What TikTok but o lè search what is the origin of Islam. What is the origin of Christianity? How did I get this religion? Then I blame you because if our ancestors had the same tool, they would make use of it. There are some tools to that our ancestors lò back then. They can tell the time. They can tell the weather. Most of us, we cannot do it today. At any what? We are in a digital world. At any phone. At any gbogbo. So, Mr. Yobami Eja sare kavasi because we are not here to play victim. Our 30G at any access to information. Adeti share research wa. So, you know, need lati share titing. You have to do your own part. All right, madam, I like the way you put things like seriously. Can you be like Johnson? Mr. Yobami, tabati kan ta fẹ́ kà tán ẹ lè ṣí mic ẹni sùúrù. Ẹ jẹ́ ká kan tá fẹ́ kà fún wọn tán náà tabati ka a fẹ́ kà fún 1965 to 72. Ibi tí a ti rí pé gbogbo Muslim máa jóná. So MS baba ẹ bá wa play Arabic ẹ Allah máa kà ní English ní máa kà ní Yorùbá. Chapter and verse please. Kí ni surah? Quran 1965 to 72. Surah to the name. Okay. Àmín. Ayé wọn ti bàjẹ́. Ìpè ló jẹ́ fún yín tẹ̀ ń ṣáámi tí ẹ mọ̀. À ń sọ fún wọn tí wọn ò mọ Arabic yẹn tẹ́lẹ̀ ní tó bá ti gbọ́ nǹkan yẹn tó máa ń ṣe àmì láì mọ̀ tó mọ̀ ẹ́. Ó yá Allah let's go. You guys are hilarious. I'm bored. This is do you know how many people teach their kids Arabic? Am I come in Arabic? One I recite. You know, as a loud. Okay, I'm ready. I'm sorry. Okay, let's go. One budget. Ó normal láti fà láti Muhammadu ṣe yẹ̀yẹ́. Ayé wọn ti bàjẹ́. Ẹ jẹ́ wá mi. Oríṣiríṣi fọ́wọ́n èèyàn wa. Àwọn èèyàn náà Orúmú mi báyìí. I'm hot. Allah máa sún ẹ̀ sí kọ̀tọ̀, Allah mi ló ń bá wí bẹ́ẹ̀ yẹn. Bàbá ẹ má bínú but. Olówó Èkó àáfàá náà yẹn ó padà wà ní èní yìí o. Ó ní ogbórí òun gbóná ni. Oya, mo ti ready. Mo ti rẹ́rìn tán. Kí ni yẹn funny to me? So this is Quran chapter 19. We're starting from 65. We will end at 72 or so. Yes. Adeka tafsir abi. No, Amaka Usaid Buhari tó ṣàlàyé ẹ̀ dáadáa. Tó ṣàlàyé, okay, that's fine. So Mr. Okay. SM, ẹ máa gbọ́ wa Mr. SM, listening. Okay, let's go. Esma, Quran what? Mo fẹ́ ṣe. 1965 to 72. Ẹ jọ̀ọ́ tá bá ti ń sọ̀rọ̀ ẹ máa ọ̀hún tó mọ̀ ẹ jọ̀ọ́.
a lè ṣàlàyé bíbá ìdára fáwọn èèyàn wa. Quran 1965 day 72 Suratul Maryam. Oh yeah, let's go. Okay, so he is the Lord, Lord of the heavens and the earth. Allah ní òun ni ọ̀run àti ayé. And everything in between. So worship him alone. Àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀, ó ní kẹ́ ẹ sìn òun nìkan. And be steadfast in his worship. Àmín. Àmín. Ayé wọn ti bàjẹ́. ìpè ló jẹ́ fún yín tẹ̀ ń ṣáámi tí ẹ máa. À ń sọ fún wọn tí wọn ò mọ Arabic yẹn tẹ́lẹ̀ ní tó bá ti gbọ́ nǹkan yẹn tó máa ń ṣe àmì láì mọ̀ tó mọ̀ ẹ̀. Ó yá aláwa ẹ̀ let's go. You guys are hilarious. I'm bored. This is Mokawo, do you know how many people teach their kids Arabic? Emma, come in Arabic. One might recite. You know, as a loud. Without knowing the meaning, láì mọ̀ tó mọ̀ ẹ̀. Okay, I'm ready. I'm sorry. Okay, let's go. One budget. Ó nọ́mà láti fà láti Muhammadu ṣe yẹ̀yẹ̀, ayé wọn ti bàjẹ́. Ẹ jọ̀ọ́ má bínú. Oríṣiríṣi fáwọn èèyàn wa, àwọn èèyàn náà Orumu mi báyìí. I'm hot. aláwa ẹ̀ máa sún ẹ̀ sí kọ̀tọ̀ àlà mi ló ń bá wí bẹ́ẹ̀ yẹn. Bàbá, ẹ má bínú, but. olówó èkó àáfàá náà yẹn ti ó padà wà ní èní yìí o ó ní ogbórí òun gbóná ni. Oya, mo ti ready. Mo ti rẹ́rìn tán. Kìíní yẹn funny to me. So this is Quran chapter 19. We're starting from 65. We will end at 72 ló sọ. Yes. Adeka tafsir abi. No, Amaka Sahib Buhari tó ṣàlàyé ẹ̀ dáadáa. To shall okay, that's fine. So Mr. Okay. SM, ẹ máa gbọ́ wa Mr. SM, ẹ listen. Okay, let's go. Esma, Quran what mo fẹ́ ṣe. 1965 to 72. Ẹjọ́ tá bá ti ń sọ̀rọ̀ ẹ máa ọ̀hún tó mọ̀ ẹjọ́. A lè ṣàlàyé bíbá ìdára fáwọn èèyàn wa. Quran 1965 day 72 Suratul Maryam. Oh yeah, let's go. Okay, so he is the Lord, Lord of the heavens and the earth. Allah ní òun ni ọ̀run àti ayé. And everything in between. So worship him alone. Àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀, ó ní kẹ́ ẹ sìn òun nìkan. And be steadfast in his worship. Ó ní kẹ́ ẹ dúró ṣinṣin nípa sísìn òun. Do you know of anyone equal to him in his attributes? Allah ní ṣé ẹ mọ̀ èèyàn kan tó bá òun dọ́gba nínú ká ṣe nǹkan àbí nǹkan kí nǹkan ṣe mọ̀. Yet some people ask mockingly. Síbẹ̀, àwọn kan béèrè ní ìbéèrè yẹ̀yẹ́. After I die, will I really be raised to life again? Wípé ṣé tí àwọn bá kú ṣé àwọn máa jí dìde padà. Okay, Mombo, let me get the next verses up. Allah wá ń béèrè pé ṣé irú àwọn ẹni bẹ́ẹ̀ gbàgbé pé a dá wọn nígbà tí wọn ò já mọ́ nǹkan kan. Àti kàmíbàdé pé a ti mọ̀ lórí àwọn ẹjẹ́kájẹ́ kí eléyìnbó wá dé. Only do such people not remember that we created them before they were nothing? Ṣé àwọn irú èèyàn bẹ́ẹ̀ gbàgbé pé a dá wọn nígbà tí wọn ò já mọ́ nǹkan kan tí wọn ò jẹ́ nǹkan kan. By your Lord, O Prophet, Nípa Allah rẹ̀ wọ Muhammadu. we will surely gather them along with the devils, A máa kó gbogbo wọn jọ pẹ̀lú ṣàìtàn. then set them around hell on their knees. A dẹ̀ máa dá wọn kúnlẹ̀ nínú iná. Then we will certainly begin by dragging out of every group the ones who I can't see. Let me get the next verse. Most To the most compulsory. A máa bẹ̀rẹ̀ sí ní máa wọ́ gbogbo ìjọ wọn lẹ́yìn, a máa wọ́ wọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Látòrí ẹni tó gbọ́dọ̀. So Jen Kabeye, only then we will certainly begin by dragging out of every group the ones most defiant to the most compassionate. A máa bẹ̀rẹ̀ sí ní máa wọ́ wọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan látòrí àwọn tó gbọ́ lórí àwọn tí ó gbọ́. And we would truly know who best is most deserving of burning in it. Allah ní pé òun dẹ̀ mọ ẹni tó máa jóná nínú iná náà dájúdájú. There is none of you who will not pass over it. Allah ní pé kò sí ẹnikẹ́ni nínú yín tí kò ní gbàbẹ̀ kọjá. Inú iná ló ń sọ yẹn o.
ẹ máa dé o. This is a decree from your Lord and it must be fulfilled. Èyí ni nǹkan tí Allah ti ṣe tó dẹ̀ ó máa wá sí ìmúṣẹ. Then we will deliver those who were devout, leaving the wrongdoers there on their knees. Allah ní òun máa kó àwọn tó gbọ́ràn yọ nínú iná yẹn, òun máa wá fi àwọn tí kò gbọ́ràn lẹ̀ lórí ìkúnlẹ̀ nínú iná ló ń sọ. So báyìí sìn a máa wá lọ sí Sahih Buhari volume 1 book 12 hadith number 770. So Allah wife Sahih Buhari volume 1 book 12 number 770. ẹ jọ olówó èkó kẹ́kọ̀ọ́ ms ẹ̀rẹ̀ síbẹ̀ náà kí lẹ sọ. ẹ tó lọ sí Sahih Buhari ibi tẹ́ ń kà yẹn kò síbi tí ó ti sọ wípé àwọn mùsùlùmí ni Ọlọ́run bá wí bẹ́ẹ̀ ó sì jẹ́ pé ó ti sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ látòkè lẹ́pẹ́ àwọn kan ló ń sọ. sm bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà báwa náà ṣe kọ́kọ́ rò nìyẹn tá a bá wá dé Sahih Buhari àti bẹ̀rẹ̀ ní Sahih Buhari ó ń sọ nǹkan kan náà tó sọ ìgbà tó wá débi tó ti fẹ́ ṣèdájọ́ yẹn ló máa ti wá bracket ẹ débẹ̀. Narrated Abu Huraira. Abu Huraira wípé. The people said. Àwọn èèyàn wípé. Oh, Allah opposed. Ẹjọ́ ibi kan ẹ̀kọ́ ṣọ́dọ̀ àkànbí nàbí ibò àbọ̀dọ̀ ms ẹjọ́ ìbò ló ti wáyé jẹ́ káwọn náà. Ọ̀dọ̀ mi kọ́. Ok ó dàpọ̀dọ̀ àkànbí mi yá fún mi tí wọ́n lè bẹ̀rẹ̀ wọn. Ok ó yẹ ms. The people ask, after I die, will I be raised? Àwọn èèyàn béèrè pé ṣé tí àwọn bá kú sí àwọn máa jí dìde padà. Sm ẹ máa dé oṣù rí pé Kùránì àkọ́kọ́ ta kà yẹn àti bíbà iṣẹ́ tí ń bá lọ báyẹn ẹ máa bá lọ. Owani, do you have Dragging out of every group the ones most defiant to the most compassionate? A máa bẹ̀rẹ̀ sí ni máa wọ́ wọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan látòrí àwọn tó gbọ́ lórí àwọn tí ó gbọ́. And we would truly know who best is most deserving of burning in it. Allah ní pé òun dẹ̀ mọ ẹni tó máa jóná nínú iná náà dájúdájú. There is none of you who will not pass over it. Allah ní pé kò sí ẹnikẹ́ni nínú yín tí kò ní gbàbẹ̀ kọjá inú iná ló ń sọ yẹn o ẹ máa dé o. This is a decree from your Lord and it must be fulfilled. Èyí ni nǹkan tí Allah ti ṣe tó dẹ̀ máa wá sí ìmúṣẹ. Then we will deliver those who were devout, leaving the wrongdoers there on their knees. Allah ní òun máa kó àwọn tó gbọ́ràn yọ nínú iná yẹn òun máa wá fi àwọn tí kò gbọ́ràn lẹ̀ lórí ìkúnlẹ̀ nínú iná ló ń sọ. So báyìí sìn a máa wá lọ sí Sahih Buhari volume 1 book 12 hadith number 770. So Allah wife Sahih Buhari volume 1 book 12 number 770. ẹ jọ olówó èkó kẹ́kọ̀ọ́ ms ẹ̀rẹ̀ síbẹ̀ náà kí lẹ sọ. ẹ tó lọ sí Sahih Buhari ibi tẹ́ ń kà yẹn kò síbi tí ó ti sọ wípé àwọn mùsùlùmí ni Ọlọ́run bá wí bẹ́ẹ̀ ó sì jẹ́ pé ó ti sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ látòkè lẹ́pẹ́ àwọn kan ló ń sọ. sm bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà báwa náà ṣe kọ́kọ́ rò nìyẹn tá a bá wá dé Sahih Buhari àti bẹ̀rẹ̀ ní Sahih Buhari ó ń sọ nǹkan kan náà tó sọ ìgbà tó wá débi tó ti fẹ́ ṣèdájọ́ yẹn ló máa ti wá bracket ẹ débẹ̀. Narrated Abu Huraira. Abu Huraira wípé. The people said. Àwọn èèyàn wípé. Oh, Allah opposed. Ẹjọ́ ibi kan ẹ̀kọ́ ṣọ́dọ̀ àkànbí nàbí ibò àbọ̀dọ̀ ms ẹjọ́ ìbò ló ti wáyé jẹ́ káwọn náà. Ọ̀dọ̀ mi kọ́. Ok ó dàpọ̀dọ̀ àkànbí mi yá fún mi tí wọ́n lè bẹ̀rẹ̀ wọn. Ok ó yẹ ms. The people ask, after I die, will I be raised? Àwọn èèyàn béèrè pé ṣé tí àwọn bá kú sí àwọn máa jí dìde padà. Sm ẹ máa dé oṣù rí pé Kùránì àkọ́kọ́ ta kà yẹn àti bíbà iṣẹ́ tí ń bá lọ báyẹn ẹ máa bá lọ. Owani, do you have any doubt in seeing the full moon on a clear night? Ó ní tí òṣùpá bá yọ lálẹ́ kùrukùru ó lè wá mú kẹ́ni kó má yọ mọ́. They replied no. Wọ́n fún lésì pé rárá. He said, do you have any doubt in seeing the sun when there are no clouds? Ó ní ṣé òun lè yọ tí kùrukùru bá wà mẹ́ kó wá di òun yẹn mú kó má yọ. They replied no. Wọ́n fún lésì pé rárá. He said, you will see Allah, your Lord, in the same way. Ó ń sọ fún wọn pé ẹ máa rí Allah bákan náà. On the day of resurrection, tó bá di ọjọ́ ìdájọ́, people will be gathered and people will be gathered.
àwọn èèyàn máa kóra jọ MSM ẹ máa dé o pẹ̀lú Kùránì iṣẹ́ ń bá lọ àwọn èèyàn máa kóra jọ. And he will order the people to follow what they used to worship. Allah máa wá pàṣẹ fún àwọn èèyàn kó máa tẹ̀lé nǹkan tí wọ́n bá ń sìn nígbà tó wà láyé. So some of them will follow the sun. Àwọn kan nínú wọn máa tẹ̀lé òòrùn. Some will follow the moon. Àwọn kan máa tẹ̀lé òṣùpá. And some will follow other deities. Àwọn kan á tẹ̀lé nǹkan míì tí wọ́n ń sìn. And only this nation, Muslims, will be left with its hypocrites. Ṣé ẹ gbọ́ bíbẹ̀ yẹn? Ó ní àmọ́ àwọn ìjọ yìí, àwọn ìjọ Mùsùlùmí sálámọ́sí mọ́ṣáláṣí àwọn yẹn wọ́n wà ń bẹ̀ lórí ìkúnlẹ̀ pẹ̀lú gbogbo wa jàgídíjàgan yín, akatakítí yín, bẹ́ẹ̀ ṣe ń darí láàmú. Ẹjọ́ jẹ́ kí ìjọba tún yẹn tàbí ìgbọ́ tó sọ pé àwọn ìjọ Mùsùlùmí bẹ̀rẹ̀. ẹ skip bẹ̀ yẹn, ẹ skip ẹ ṣe. And second tún ká ní. Ẹ skip bẹ̀ yẹn ibi ìjọ Mùsùlùmí. Okay. Only this nation, Muslims, will be left with its hypocrites. Àmọ́ ìjọ yìí, ìjọ Mùsùlùmí mọ́ṣáláṣí sálámọ́ṣí pẹ̀lú ìwà jàgídíjàgan wọn gbogbo bó ṣe ń bayé jẹ́. Àwọn Mùsùlùmí yìí wọ́n á wà ń bẹ̀ pẹ̀lú àbòsí wọn. Ẹ kàwé lọ, ẹ kàwé, ẹ bùwé jẹ. Allah will come to them and say, I am your Lord. Allah máa wá bá wọn, òun ni Allah wọn o, ẹ máa dé o. They will say, we shall stay in this place till our Lord comes to us. Ṣé ń gbọ́, wọ́n wá ń fún lésì pé àwọn máa dúró síbi tá Allah fi dé torí nǹkan tó rí ó ní ìwo méjì báyìí, ó ní ọwọ́ ọ̀tún méjì, ó ní ẹsẹ̀ kan kàtìkàtì rádaràda lórí. Pé àwọn á máa dúró tá Allah àwọn á fi dé, ẹ kàwé lọ. And when our Lord will come, we will recognize him. Then Allah will come to them again and say, I am your Lord. Allah tún wá bá wọn padà, akọjú sọ́tún, akọjú sọ́tún, òun là láwọn. They will say, you are our Lord. Òun rèé wọ́n wá wò pé ìwọ ni Allah wa, ìwọ là Allah wa. Ẹ kàwé. Allah will call them, and as Sirat, a bridge will be laid across hell. Allah wá pe afárá kan, afárá tó pè ní afárá Sirat. Afárá yẹn wá dìde láti inú iná tó wà, á wá lọ sókè báyìí. Ó lọ sálùjọ náà. Ẹ kàwé. And I, Muhammad, shall be the first among the apostles to cross it with my followers. Muhammadu ló máa wá jẹ́ aṣíwájú tó ṣe ń pè ní aṣíwájú ẹ̀dá. Muhammadu ló máa wá jẹ́ aṣíwájú tó máa kọ́kọ́ gun afárá yẹn. Ṣé pé Muhammadu náà jóná, ó wọnú náà wà nù náà ó jóná. Ó ti dójú ẹ̀, ẹ kàwé. Nobody except apostle will then be able to speak. Kò sí ẹnikẹ́ni tó máa sọ̀rọ̀ àyàfi Muhammadu náà rèé o. And they will be saying then, oh Allah save us, oh Allah save us. Ṣé pé bá ti náà jó Muhammadu náà kérora. Àwọn máa ní Allah ṣàánú wa, Allah gbà wá, Allah gbà wá, Allah gbà wá nígbà tó ń jóná. There will be hooks like the thorns of Sardine in hell. Irin kan wá wà nínú iná náà tó ń pè ní irin Sàádà. Have you seen the thorns of Sardine? Ìjẹ́ ẹ ti rí irin náà tó ń pè ní irin Sàádà. The people said yes. Wọ́n lọ́wọ́ ti rí irin náà rí. He said these hooks will be like the thorns of Sardine, but nobody except Allah knows their greatness in size. Ó ní irin ló máa nípọn bí irin tó ń pè ní irin Sàádà. Kò sẹ́ni tó mọ bó ṣe tó, bó ṣe ṣiṣẹ́, bó ṣe níwọ̀n tó. Àmọ́ Allah nìkan ló mọ̀. And this will entangle the people according to their deeds. Ó dojú ẹ̀. Irin ló máa wọnú ẹnu wọn tá jáde nù di wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọn bá ṣe ètò. Some of them will fall and stay in hell forever. Àwọn kan á jábọ́ sínú iná wà nínú náà fẹ́ pé ibẹ̀ ló máa wà títí ayérayé. Others will receive punishment, thorns into small pieces. Àwọn kan á gba ìjìyà, wọ́n á fọ́ká orí, wọ́n á fọ́ká síbẹ̀. And we get wọ́n á wá jáde kúrò nínú iná náà. Ṣẹ́ǹdì. Till when Allah intends mercy on whomever he likes among the people of hell. Títí tí Allah fi máa ṣíjú àánú wo ẹni tó bá fẹ́ ṣíjú wò nínú iná tó wà yẹn ní o. Ẹ máa kàwé lọ. He will order the angels to take out of hell those who worshipped none but him alone. Tí bá ti túmọ̀ yẹn máa tún skip bẹ̀ yẹn. Allah máa wá pàṣẹ fún àwọn màláíkà kó máa mú àwọn èèyàn jáde nínú iná yẹn, àwọn tó sin Allah nìkan. He will order the angels to take out of hell those who worshipped none but Allah alone.
Allah máa pàṣẹ fún màláìkà kó mú àwọn mùsùlùmí jáde, àwọn tó sin Allah nìkan tí wọn ò mú nǹkan míì mọ́ Allah jáde nínú inú iná. Ẹ kàwé lẹ́mẹ̀. The angels will take them out by recognizing them from the traces of prostrations. Ẹ máa skip bí náà ti bá ti tú. Màláìkà wa máa mú wọn jáde pẹ̀lú àmì ìdánimọ̀ orí wọn, àmì dúdú orí wọn bó ṣe ń forí balẹ̀ fún Allah. Ẹ skip ẹ lẹ́ẹ̀kan sí. The angels will take them out from hell by recognizing them from the traces of prostrations. Màláìkà máa mú wọn jáde pẹ̀lú àmì ìdánimọ̀, àmì dúdú orí wọn nípa bó ṣe ń sin Allah. Ẹ kà lẹ́ẹ̀kan sí, ẹ tún kà, ẹ jẹ́ kó gbọ́ bíbẹ̀ yẹn. The angels will take them out from hell by recognizing them from the traces of prostrations. Ṣé gbọ́ bíbẹ̀ yẹn? Màláìkà máa mú wọn jáde láti inú iná nípa àmì ìdánimọ̀, àmì dúdú orí wọn bó ṣe ń forí balẹ̀ fún Allah. Ẹ tẹ̀síwájú. For Allah has forbidden the hellfire to eat away those traces. Ẹ máa skip bí náà lẹ́ẹ̀kan sí. Allah ti pa, ó ti ṣe léèwọ̀ fún iná kó jẹ àmì dúdú orí wọn ibi tó fi ń forí balẹ̀ fún. Ẹ tún kà lẹ́ẹ̀kan sí. For Allah has forbidden the hellfire to eat away those traces. Allah ti ṣe léèwọ̀ kí iná jó àmì dúdú orí wọn bó ṣe ń forí balẹ̀ fún Allah. Ẹ tẹ̀síwájú. So they will come out of the fire. Wọ́n wá jáde kúrò nínú iná. Ẹ tún skip ibẹ̀ yẹn náà. So they will come out of the fire. Ẹ̀yin Muslim á wá jáde kúrò nínú iná. The fire will eat away from the whole of human body except the marks of prostrations. Ẹ máa tún rí kalẹ̀ kan sí. Iná á ti jẹ gbogbo ara wọn, wọ́n á ti jókòó eegun, àyàfi àmì dúdú orí wọn tí wọ́n fi ń forí balẹ̀ fún Allah nìkan ni ò ní jó. Ẹ tún kalẹ̀ kan sí. The fire will eat away from the whole of human body except the marks of the prostrations. Vampire làlá yìí. Iná á ti jẹ gbogbo ara wọn, wọ́n á ti kú eegun, báńsà egungun, àfi ibi àmì dúdú orí wọn tó fi ń forí balẹ̀ nìkan ni náà ò ní jẹ. Ẹ tẹ̀síwájú. At that time, they will come out of the fire as mere skeletons. Tó bá di àkókò náà, ẹ̀yin Muslim máa jáde kúrò nínú náà pẹ̀lú báńsà egungun ẹran. At that time, they will come out of the fire as mere skeletons. Tó bá di àkókò náà, ẹ̀yin Muslim máa bọ́ta kúrò nínú iná pẹ̀lú báńsà egungun ẹran. The water of ẹ jẹ́ ká dúró ń bẹ̀ MS. Ẹ mọ̀ pé a ti bẹ̀rẹ̀ ìgbà tó pé nǹkan wá ṣe Islam náà, wọ́n ní tẹ́ ẹ bá ṣe Islam pé máa wọ náà ẹ máa jóná. So o tún wá ṣe Islam, o tún wọ náà o tún jóná. Ṣé ẹ rí i pé ẹ lùzì ni? Ẹ pò fún ọ̀nà méjì. Ẹ̀yin kan náà ẹ sọ orúkọ Yorùbá yín nù, ẹ sọ àṣà Yorùbá yín nù, ìmúra Yorùbá yín ẹ lè lo lẹ́kẹ́ Yorùbá, ẹ lè lo owó ẹyọ Yorùbá, àfi kẹ́ lo tẹ́sbíù, kẹ́ lo fìlà, kẹ́ wé gèlè, kẹ́ lo fìlà Haúsá, fìlà mọ́là, aṣọ Haúsá lẹ́wọ̀n, aṣọ Saudi. Ẹ wo gbogbo nǹkan tó gbà lọ́wọ́ yín pẹ̀lú gbogbo eléyìí náà ẹ tún máa wọná. Wọ́n tún ní nínú kòtò náà Lárúbáwá lẹ máa sọ ẹ tún máa wá jóná. Ṣé ẹ rí pé tiyín ti ta? Ẹ tẹ jẹ́ kí aláwa ìgbà Mike ó yá ká bọ́ sórí tọ́pìkì táwa tẹ́lẹ̀. Mo fẹ́ kí mi mọ̀ bí Mr. SM lọ fẹ́ sọ Ayọ̀bámi 1 second. I don't know if SM wants to say something. Ẹ má bínú Ẹ bá wa kà together. Fáàsì yẹn again máa padà wá. Sọ yìí Buhari kílẹ̀ ka ẹjọ́ ẹ má bínú ẹ sọ fún mi. Mo máa tẹ̀ sí comment section sí. Sọ yìí Buhari volume 1 book 12 hadith number 770. Ẹ bá ń wo ètò wa bíbá kò sí nǹkan tá a máa ń kà tá kì í sọ nọ́mbà ẹ̀ sí. Àwọn àfáàtọ̀ bá wá ló máa ń wá sọ̀rọ̀ ló máa ń sọ ìtàn lọ́ọ̀kì lẹ́yìn àwa máa ń lẹ́yìn.